Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Láti ìsinsìnyí lọ àti títí láéláé. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Ó tún ní ọ̀rọ̀ kàyéfì tí mo tún gbé wá. Ààbò Ọlọ́run, èmi máa ń sọ òótọ́. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Bí irọ́ ni, bí òótọ́. Láti ìsinsìnyí. Ẹ̀yin ẹ ṣáà máa gbà. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ibi téèyàn ṣe ń parọ́, ibẹ̀ la ti ń rí òótọ́ ọ̀rọ̀. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Láti ìsinsìnyí tójú sí wa pẹ̀lú kábíyèsí. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Àwa ń sọ pé ṣé kábíyèsí. Àánú Ọlọ́run, nǹkan tó wà ní kábíyèsí. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Láti ìsinsìnyí gbọ́ tó ń gun orí afẹ́fẹ́. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Nítorí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Bẹ́ẹ̀ ni, afẹ́ kí gbogbo àkọ́jọ kájọ máa jíròrò, kájọ máa orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Láti ìsinsìnyí ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ká máa fi máa yéra wa bẹ́ẹ̀ ni. Nítùmínú bí. Àánú Ọlọ́run. Tẹ́yin bá mú ọgbọ́n tí yín wá, èmi náà mú tèmi náà lẹ̀. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Láti ìsinsìnyí ẹ̀yin ará mi. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ìjọ́ tí wọ́n ní Queen Naomi lọ sí ìlú òyìnbó tó wà ní UK, tó dé UK. Àánú Ọlọ́run. Wọ́n nígbà tó wá ṣí ilẹ̀kùn sílẹ̀. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Wọ́n wá rí ọmọbìnrin kan níbẹ̀ nínú compound yẹn. Wọ́n ní bó ṣe rí. Gbájú yẹn mo ló ti wá kinní kan. Ó níbẹ̀ lòún gbé. Àṣé ibi main compound. Gbogbo àwa tá à ń gbé lóyìnbó àti gbogbo àwa tá a tún lọ lóyìnbó tá à ń lọ tá à ń bọ̀. Ẹ mọ̀ pé apartment kan máa ń wà ní àwọn ilé ńlá apartment máa wà níbẹ̀. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run, orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Wọ́n máa ń fi àwọn bíi gardener àbí nǹkan kan small house náà tó wà. Apart from mailroom. Wọ́n ní ibẹ̀ ni ọmọbìnrin yẹn wá ń gbé. Tó bá yẹ orí ajẹ́njẹ́ tán Ọlọ́run. Kí ló ń wá oníbẹ̀ ló ń gbé? Láti ìsinsìnyí. Okay. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Wọ́n ṣàtìkó ẹrù màá ní wọ́n ti kó sínú ilé wọ́n ṣàgbogbo everything sínú ilé. Ààbò Ọlọ́run. Bí náà ní ṣe wá gbé kọ́ọ̀lù náà. Tó gbé fóònù tó yá pé kábíyèsí. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ilé tó ní kí n lọ. Mo débẹ̀ mo mà bá yàn bẹ́ẹ̀. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run. Kábíyèsí ní impossibility. Níbo níbẹ̀? Ó ní nínú ilé. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Òun débẹ̀ wọ́n rí ọmọbìnrin kan bẹ́ẹ̀. Wọ́n ní boro ti wá. Ó ní bẹ́ẹ̀ yẹn tó ń gbé. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run. Kábíyèsí ní wá ní kan gbé kọ́ọ̀dù fún. Láti ìsinsìnyí. Wá bí arábìnrin wọ́n ní boro ti wá. Kí ló ń ṣe nínú ilé òun? Àánú Ọlọ́run. Ó bá ní ààbò Ọlọ́run. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Mariam, pé Mariam ni ó fòun síbẹ̀. Ṣé gateman ni ẹ ni àbí ti ibi ti bá wò? Àánú Ọlọ́run. Ó ló ti ò pé apartment tó ń gbé. Ó ní kó máa bójútó compound yẹn. Ẹ ṣé o, ẹ̀yin èèyàn mi. Ìgbà tí ìlú wá sí ibẹ̀ wá ṣe furnishing ní ilé. Àánú Ọlọ́run. Wọ́n ní ààbò Ọlọ́run tó fi dé pé orí ajẹ́njẹ́ tán Ọlọ́run á máa bá wa gbé o. Ó lóun lérò pé bóyá tí àwọn bá ń wá sílùú òyìnbó ibẹ̀ làwọn máa yé èèyàn mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí mi. Pẹ̀lú kábíyèsí. Àánú Ọlọ́run. Pé ó wá wà very unfortunate pé Naomi ni ó wá di pé kábíyèsí wá ní kó lọ dúró síbẹ̀. Nítorí ẹ̀ ni òun ṣe ń jàporó pé wọ́n nígbà. Àánú Ọlọ́run. Pé nítorí ẹ̀ ló ń ṣe fi lady yẹn sí inú ilé yẹn. Pé because ìgbà tí yẹn wá sí ìlú òyìnbó pé kò rí ibi dé sí. Ìyẹn náà ló bá wọ́n ní tó bá bá ilé ìgbélé ní wọ́n á lè tó bá tọ̀ òun yẹn gbé kò tí ní permanent place. Wọ́n ní bóyá family ìgbé nìyẹn Ọlọ́run ló mọ̀ bí tán ti ríra àwọn bẹ̀tún. Bóyá ọmọ ìlú ẹ̀ bóyá family ẹ̀ bóyá ọmọ ìyá ẹ̀ ni Ọlọ́run ló wọ́n ṣàmọ̀ pé ọmọ ìlú kan náà ni. Wọ́n nítorí ẹ̀ ní pé ṣe hand over ilé yẹn pé kó máa dúró kó dùn ní apartment kan bẹ̀. Pé kò wá mọ̀ pé very soon pé Naomi máa wá síbẹ̀ yẹn láti wá ṣe holiday. Wọ́n ní láì fọ̀rọ̀ gun bí gẹ́ẹ̀ yẹn ẹ̀rí kábíyèsí ṣe pé gẹ́ẹ̀ yẹn
ilé dídẹ̀ ni pé ń gbọ́ wọ́n níbo ló ti wá ó ní Igbe ló ní kóun dúró síbẹ̀ láti máa ṣe kinní ó yá gá get out wọ́n ló sọ fún kábíyèsí pé òun ò lè get out tí Igbe ò bá sọ fóun pé kóun get out torí òun ló fóun sí ilé yẹn bí kábíyèsí ṣe wá béèrè lọ́wọ́ Igbe ń gbọ́ kí ni nǹkan tí òun gbọ́ kò ṣe ó ní òun lòun fi sí nígbà náà wà ń kọ́ ṣe owó òun yìí wà nù ilé yẹn owó tó fóun pé kóun lọ fi ṣe fọ́níṣì ilé yẹn òun ṣàfọ́níṣì owó yẹn owó wà tó lòun ṣe ná £30 òun £30,000 lòun ná sí pé so kí kábíyèsí kó má lé anybody ń bẹ̀ o because òun lòun owó òun yìí wà nù ilé yẹn kí ọmọ yẹn máa gbé bẹ́ẹ̀ kábíyèsí ló fẹ́ kọjá yìí ó yá tó bá bí ẹ̀dá ìwọ obìnrin ó yá get out from there torí right now òun máa pe ọlọ́pàá nǹkan tó máa bọ́ńdù lẹ̀ wọ́n máa pariwo lè lé ẹ lórí kíákíá wọ́n ní lálẹ́ ọjọ́ yẹn gbà tí obìnrin yẹn sọ pé òun ò sun obìnrin yẹn wá sọ pé òun ò lọ àfi tí Mariam bá fún òun ní ọ̀dà láti kúrò ńbẹ̀ wọ́n níbi Mariam ṣe ẹbí Naomi kan ṣe pé wọ́n dàbí pé òun ò lè sun ilé yẹn lálẹ́ yìí o torí ọwọ́ Adéṣáínà ní Naomi débẹ̀ wọ́n ní Naomi ló lóun sùn lé for instance pé in the first place pé Naomi wá lọ rẹ́ǹtì hòtẹ́ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn pé bẹ́ẹ̀ hòtẹ́ẹ̀ ló sùn mọ́jú wọ́n ti tán bá ti páàkì gẹ́ lédì yẹn kúrò nínú kọ́ńpáànì fóun ó ní kíákíá nílẹ̀ tó nígbà tí ilẹ̀ mọ́ gẹ́ ìyẹn wá kúrò ṣèbí ó fẹ́ bá kábíyèsí máa dúró yìí ìyẹn Mariam ó sọ pé bóyá òun náà fi ṣe olórí fún kábíyèsí nígbà tó ń bọ̀ ní Ilé Ifẹ̀ tó fi máa bá kábíyèsí máa du oyè kábíyèsí pé tí kábíyèsí bá pàṣẹ àfẹ kábíyèsí ò lè mú àfi tó wọ́n bí ni àbí wọ́n rà wọ́n gbẹ́kẹ̀lé oògùn wọn yẹn oògùn yẹn kẹ̀dẹ̀ ló dẹ̀ ń ṣe wọ́n ṣìkàṣìkà ń fèlè wọn dà ó ń fìyà ń jẹ wọn babaláwo kàn gbowó wọn kàn nà jẹ wọn fẹ́ yára wọn lọ́pọlọ kán dẹ̀ lọ kán ní ìrònú láti sọ pé káwọn yí padà nù ìwà búburú wọn ẹ̀yin èèyàn mi wọ́n níbi oríṣiríṣi wọ́n níbi Mariam ṣe sọ fún pàṣẹ fún gẹ̀yìn pé kó kúrò ó ṣàtìwọ́n gẹ̀yìn ti kúrò kí kábíyèsí tó pe Naomi padà lọ́sùn síbẹ̀ yẹn kọ́ lọ́ wọnú ilé wọ́n ní gẹ̀yìn ṣàti kúrò ń bẹ̀ kẹ́ máa wo ẹ̀yin ará mi ọ̀rọ̀ yìí yàbí mi ṣe mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ní pàìtọ́ Mariam tó ń jà ràn-ìràn tó ń japoró káàkiri ọlọ́run ọba àyà mi òun ló nígbẹ̀yìn ó máa fi ojú àṣebí ó máa fi gbolẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ ṣe gan tẹ́ fi ń tẹ́tí sí wa mo ní kí sáré gbé sí ilé tí pé máa wo nǹkan tó tún ń lọ kẹ́ máa gbọ́ nǹkan tó lọ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ jẹ́ bá mi ṣe ẹ bá mi pín kẹ́dẹ̀ bá mi láì kẹ̀kẹ́ lọ́ọ̀fẹ̀ ire o àbọ̀ ọlọ́run adájú lórí wa in Jesus mighty name we pray amen.